ẹ gbọ́dọ̀ ṣe nǹkan tí mo fẹ́ sọ yìí ní ọjọ́ Tuesday, bẹ́ẹ̀ ni ó léwu tí èèyàn bá ṣe ní ọjọ́ Tuesday. Lóòótọ́ kò yẹ kí èèyàn máa ṣe ní gbogbo ìgbà, ṣùgbọ́n ọjọ́ Tuesday yìí ẹja ṣọ́ra gidigidi gan ni. Bẹ́ẹ̀ ni tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ ń wo fídíò mi, ẹ fọ́lò mi, ọwọ́ tẹ́ fi like fídíò tẹ́ fi share lórúkọ Jésù. Ó yá ẹ lọ fi gba ire, mo pàṣẹ ẹsẹ̀kẹsẹ̀ tí ẹ bá táìpù àmì ire yín ní gúúsù, ní àríwá, ní ìlà oòrùn, ní ìwọ̀ oòrùn lórúkọ Jésù. Ó yá kó máa tẹ̀yìn lọ́wọ́ kẹ́ lọ rí àánú gbà. Bẹ́ẹ̀ ni ní ọjọ́ Tuesday ẹja ṣọ́ra fún argument, àríyànjiyàn, ẹja ṣọ́ra fún gidi gan ni ní ọjọ́ Tuesday. Bẹ́ẹ̀ ni kì í ṣe Tuesday òní nìkan o, ní gbogbo ọjọ́ Tuesday, àti pé ní gbogbo ìgbà ẹja máa ṣọ́ra. Bíbélì gan sọ pé tá bá ń gbàdúrà ká máa ṣọ́ra ní ọjọ́ Tuesday. Àwọn màláìka òkùnkùn kan máa ń rìn ní àsìkò yẹn tó jẹ́ pé tán bá fi lè rí tí èèyàn ń ṣe argument kan, wọ́n máa tó epo sí ni, wọ́n máa ro sókè ni. So ẹja ṣọ́ra wa. Mo dẹ̀ gbàdúrà òní ọjọ́ ìṣẹ́gun a máa rí ìṣẹ́gun lórí gbogbo àdáwọ́lé wa. Ìṣẹ́gun máa jẹ́ tiwa. Gbogbo ibi tí ẹ̀tọ́ wa bá wà lórúkọ Jésù, Ọlọ́run máa yọ̀ǹda ẹ̀ fún wa. A máa rí àánú gbà. Jésù Olúwa wa, àmín. So ẹja ṣọ́ra fún àríyànjiyàn, argument ní ọjọ́ Tuesday àti ní gbogbo ìgbà. So lórúkọ Jésù a ò ní ṣe lásán o, á dẹ̀ dára fún wa. A máa rí àánú gbà. Orúkọ mi ni David Adéníjì Fáyà. Ọwọ́ yìí tí ẹ fi share fídíò yìí ẹ máa fi dá nǹkan rere ṣe kí ọdún yìí kó tó parí, kí oṣù yìí kó tó kolẹ̀ lórúkọ Jésù, àmín.